Àmín. آمين. Àwọn bàbá ní a pé a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Alhamdulillahi rabbil alamin. Ar-rahmanir rahim. Maliki yawmiddin. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahabihi wa sallim. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. Àmín. آمين. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o. الحمد لله. Àyà Nabi Muhammad. صلى الله على محمد. Jàmá àkú àlejò. Àkú oríire ìran ìdùnnú là ń wò yìí. الله. Àwọn bàbá wa àlàjì àgbà. أدام الله Wọ́n jẹ̀ràn kan wà ń jòkó yìí. Àmọ́ iṣẹ́ kan dé bá wọn. À ń sì ràn kan pé wọ́n ó dé bá wa ká tó dìde. إن شاء الله. Ọlọ́run jẹ́ wọn máa wà dáadáa o. آمين. Bismillahi inna a'tainaka. بسم الله الرحمن الرحيم. إنا الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. Bàbá pòfẹ́sọ̀ wọn ní pé dìde. Wájú náà ni. Àdúpẹ́ الحمد لله. àkí àfáà wa dòktóòrù wa Kaduna tán darí ìjòkó. حفظه الله. Dòktóòrù wa Eléhoro ẹ̀ṣẹ́. حفظه الله. Bẹ́ẹ̀ náà la kí ọmọ yín tó tún tóun náà kí àwọn dòktóòrù Fadil Ayara. Ọlọ́run bá san yín lẹ́san rẹ̀. آمين. Àwa darí ẹ̀ sí orí dòktóòrù Abdulaziz. حفظه الله ورعاه. Àdúpẹ́ o. الحمد لله. Ọba tó fi irú yín sáàrin wa tọ́lọ́run sì jẹ́ àmọ́ yìí ẹ̀ kó bá fi síbí ọ̀nà jìnnà tẹ́ bá wà ní Port Harcourt á nàgàwó Ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ Ọlọ́run mọ́sà kádàrá gúngun ẹ̀mí fún gbogbo wọn o. آمين. Ìjókòó ní Mailọ Grand Card ti wà ń bí حفظه àbúkọ̀ الله ọlọ́wàrà á آمين يا رب. Mailọ Justice Sáyí wọ́n ti wà ń bí bàbá wa ẹ̀rọ látọ̀yọ́ ẹ̀rọ bàbá wa Àlàjí àgbànú aláàjì wa ẹ̀rù ẹ̀dìdẹ káyọ́ ṣe Allahu Akbar. Gbogbo Ọlọ́run ẹ̀ ní wálẹ̀ gbogbo tónù yín lọ́lọ́run ó dá padà ẹ wá wà dáadáa ẹ jókòólẹ̀. Ọ̀pọ̀n yí kan àáfàá wa lónìí أكرمكم الله. àáfàá wa Professor Abdul Latif الله. Fọlọ́nṣọ́ Ọ̀làdìméjì. الله ورعاه. Ààrẹ tí ọmọ béèrè pé èé ṣe tí wọ́n fi pè é إيه. wọ́n ti bi àwa náà lẹ́yìn ẹnìkan wá bí mi pé Zúmúrà náà lọ ní àbí Azíàrí wọlé ṣé ẹ̀dẹ́ wọ́n sì wá bí mi nù gbogbo ẹni ọba sórí ire lọ́mọ Àlàjí àgbà الله أكبر كبيرا. àgàgà jùlọ ẹni ọba rin ọ̀nà kọ̀ọ̀kẹ́ yìí. Professor wa Abdul Latif Ọládìméjì Ọlọ́run mú táríkìyà yìí dé látara mo kí ọ kú iṣẹ́ Ọlọ́run kí yín kú iṣẹ́ ni o bọ́rọ̀ ṣe pọ̀ nílẹ̀ tó lónìí kò sáyè ìtura nífẹ̀ẹ́ dá wọn dúró. أصحاب الهدى من الصعب. Bẹ́ẹ̀ kọ́ A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Lilladhina ahsanu lihusna wa ziyada. الذين أحسنوا الحسنى وزيادة.
للذين أحسنوا الحسنى وزيادة. sárọ̀jú ṣe dáadáa Ọlọ́run ṣẹ̀san. يرحمكم الله. ìyẹn dáadáa ni wọ́n púpọ̀. ẹ̀kọ́ ọ̀rọ̀rùn láti kọ́. Dr. wa Adékúnlékún wí sí pé lásìkò ìgbà táwọn fi ń kàwé ní University of Ìlọrin ẹni ó bá kàwé ń dèdè ìgbàsìkò wọn ìyànjú lónìí. wọ́n kájú wọn kú òǹbí kọ̀dọ̀ yìí nǹkan míì ni wọ́n parí primary school lóko ọdẹ wọ́n kọrí sèkó ọ̀pọ̀ ẹgbẹ́ wọn ti dolówó lónìí. ẹ ṣé kò sí tá mú yín wáyà yín fún afẹ́ kí gbogbo ojú yìí àwọn ìyá àlùbáríkà yìí kí wọ́n ṣàdúrà fún yín ni ìyá wa àgbà lórí gbogbo alásàlátù ni ìyá wa àṣẹ́yìdá láti gbà wọn ti lọ alásàlátù láàárọ̀ nísìn ọ̀pọ̀ wọn darí síbí ni ó dìrọ̀lẹ́ kan tó délé ẹnu wọn la fẹ́ kí wọ́n ó fi bẹ Ọlọ́run fún yín gbogbo ayé ní wọ́n ń pè wọ́n àáfà wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe dínà fún wọn láìpẹ́ yìí àáfà wa Mọ̀lánà Justice Harun Ọlọ́run bá ṣe dáadáa fún wọn bàbá wa sáà Ọláolú wọ́n ṣe fún wọn kálukú wọ́n ń pè wọ́n àwa ní àwa la tọ́ sí nǹkan méjì la pè yín wá fún ká bẹ Ọlọ́run ká papọ̀ bẹ Ọlọ́run kélé yìí bó ti ga tó yìí kó tún jápìlẹ̀ oore fún yín ni. الذين أحسنوا الحسنى وزيادة. àwa fẹ́ ẹlẹ́ẹ̀kejì náà ni pé gbogbo ẹni tóun náà wà lọ́wọ́ ẹ̀ lónìí tí ò tí rí jẹ tí ò rí mu tó ń fi gàrí lásán tó ń fi yí mọ́ sàmúra ní tó gbé àwọn wọ̀nyí dókè ìwọ náà lè débẹ̀. wọ́n wí kan nísìn wọ́n ń ka gbogbo ọ̀rọ̀ wọn ò fi kan kún àwọn ni secretary MSS ní 1986 or 85 àbí mo sámọ̀ pé àjọ MSS àwọn lọ̀gá wa ní bó àjọ lọ convention ní Lọ́kọ́jà wọ́n ti ń jẹ́rìí o àjọ lọ sí Ìdá Ọlọ́run kí ò jẹ́ kí ọ fẹ́ rí ìwọ rì sórí omi ṣe a wà nínú mọ́tò fẹ́ rí àfà kò sí ìtàn bá lọ fa ọwọ́ dàní kan student kò síbi tí ò ti ní hàn àsáwọn kan ti lọ wá gbáwájú wa ọjọ́ Sunday tá sì wálé ẹ̀kan náà ní kí wọ́n lọ ìmọ̀pá àwọn èèyàn gbé mọ́tò student sì gbé odidi 504 sẹ́yìn wọ́n sì ti mọ́tò tiwa síbẹ̀. àwọn wọn ni níjọ mú òró sí wọ́n ń jáde nísìn àwọn wọn níjọ mú òró pẹ̀lú Professor Ajídàgbà kọ́dà 1984 kọ́dà àjọ àṣewà sí ní mọ́sálásì ìjọmú òró lálẹ́ bẹ́ẹ̀ ni àwọn tí ń wí yìí kó fi mọ̀ pé ìrìn àjò ọmọ rìn ni bẹ́ẹ̀ ṣe wá rí wọn ní bí wọn bá ń ké Kùránì báyìí láàyílà àwọn obìnrin MSS fẹ́ mọ́ gbọ́hùn wọn ni A'udhu billahi minash shaitani rajim sorry sir Allahu Akbar àwọn àwọn aláwájọ lọ conference Ansarul-Islam ní 1992 lẹ́kọ̀ọ́ síbẹ̀ ní sà tàà ṣe ní Central Mosque Èkó ojú kan náà lájọ gbé pẹ̀lú wọn Ansarul-Islam National Conference Ansarul-Islam ọdún ní ìlòdíkùtù wá bàbá wà lájá àgbà wà ń jù bẹ́ẹ̀ ni Muhammad Kamaluddin Education Foundation member bẹ̀ ni wọ́n Mukef
wọ́n wá ṣe secretary executive secretary lábẹ́ bàbá wa el-marhum fadilatu Sheikh Abdallah Muhammad Kamaluddin bàbá wa sultan àáfàá wa àgbà Ládéwọlé. wọ́n mọ ẹmọ bí ọmọ kéwú ni wọ́n mọ ṣe sí bàbá. ẹ̀yin tí ń ṣe hajj gbọ́ ẹ̀ my lord àwọn tí wọ́n làwọn jọ ṣe hajj ni ẹ̀yọ̀ bó ń ṣe ọlọ́run. Ahsanul-Husna. Èmi náà fẹ́ bá wọn lọ kan àmọ́ lọ́wọ́ ọ̀kadàrá kọ́dà àti fẹsẹ̀ àti kọ́dàrà kọ́ àti fẹsẹ̀ lé bàálù báyìí àti gbàǹkárá àti wọ́ àwọn kan dọ́ bàálù bá ní go out. wọ́n sì rí ọbọ́ látòkè. ayọ̀bó sí ọlọ́run ojú rí púpọ̀. wọ́n gbé owó bàbá Oníwàásí Àgbáyé wọ́n já pọ̀ mọ́ gbogbo ayé lọ́gbọ̀ níbi àwọn di owó sí wọ́n já tí wọ́n pọ̀ mọ́ ẹrù. Ọlọ́run sì padà wá sí Mọ́kà mọ́ èmi ti dẹ́nu ọ̀nà bàálù wọn láwà ní là ní lọ ayé ọ̀parẹ́ bọ́n bá ń rí ṣòro lọ́wọ́ lè ní ayé ọ̀parẹ́. kí yọkú ọgbọ́n àbí bàbá wa Ọládìméjì la wá fi hàn yìí ẹrù tí wọ́n wá kó sí yìí fíìsì wàkánzún Dr. Eléwòrú Ayọ̀dá kí n lò ó lẹ́yìnsà yàhámìlú dọ̀ìfù Dr. Eléwòrú ló ní àìnú ní inna rabbakum wàhábù àìnú ní inna rabbakum wàhábù. Dr. Eléwòrú lọ́kọ́ amanatul ilmi nù ó ní ha ẹrù tí ń bẹ lérí ibọ pẹ̀pẹ̀ ọ̀rọ̀ ní tòótọ́ àmọ́ ọ̀lẹ́ èrú àínú ni ẹ ràn mí lọ́wọ́ torí pé Ọlọ́run ọba tó lágbára abẹ́ Ọlọ́run ìrànlọ́wọ́ Ọlọ́run ọba yín Ọlọ́run ọba yín ṣe Ọlọ́run ọba yín tó bẹ́ẹ̀ bá ń tó yọ́ mọ̀ gba títò bẹ́ẹ̀ bá ń fà yọ́ mọ̀ gba fífà gbogbo bí ẹ bá darí àwọn ìjẹmọ́ lọ́mọ ní kẹ́yìn sí yín àlèkímá iléèwé gbogbo àwa mùsùlùmí ni kò ní dàrú lórí yín ẹjọ́ ń ṣe é bọ̀ látẹ̀yìn wá ni yóò sì máa dá sí ní ọlọ́wọ́ wa alájọ wá ìyá dáadáa tọ́lọ̀ ń fi sọ́dẹ̀dẹ̀ wọn ìyá àlùbáríkà ìyẹn dáadáa nìyá wọn dín làwọn náà ní faculty of education ajé àwọn ìyá dáadáa àlùbáríkà ọlá aṣáájú ẹ̀dá bẹ́ẹ̀ ṣe wà lónìí yìí èyí tọ́lọ́run ó tún gbé fáwọn ọmọ yóò wá dáa jù bẹ́ẹ̀ lọ iṣẹ́ tá a wá ṣe náà nìyí níyì àpapọ̀ wa ẹ jẹ́ àpapọ̀ ṣe àsàlátù mẹ́ta bismillahir rahmanir rahim ẹyọ kan ṣẹ̀rántí njọ́ tí bàbá wa alájà àgbà kó wa lọlé ọba bàbá ọba ànákọ́ wọ́n ti ní à ń lọ ṣàdúrà gbogbo ayé sì ti pé wọ́n láwà múra àwà ṣàdúrà náà báyìí kálukú wá ń kó kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ wọ́n rò pa kéé Kùránì ni bàbá ní ẹjá ṣe àsàlátù mẹ́ta bismillahir rahmanir rahim ẹyọ kan bàbá Dr. Owóyalé ẹ̀ṣẹ́ ẹ̀kọ́ àtẹ̀lé irú yín bẹ́ẹ̀ tẹ́ ń tẹ̀lé wọn tẹ́sẹ̀ ń tẹ̀lẹ́sẹ̀ tínú ń tẹ̀lé nù ní Ọlọ́run fẹ́ yín náà sókè ń táwàá ṣe nù ń tá pé yín sí náà nù àsàlátù mẹ́ta bismillahir rahmanir rahim ẹyọ kan ó ti tán àfàsàlátù mẹ́ta tẹ̀lé yóò yìnyẹn tò ní yóò yìnyẹn tọ̀ lá yóò yìnyẹn láyéláyé ẹni ọba ṣe pẹ̀lú àníyàn dáadáa yóò yìnyẹn tí ẹ̀ náà bismillahir rahmanir rahim allahumma salli ala sayyidina muhammadin wa ala alihi wa ashabihi wa sallim allahumma salli ala sayyidina kátó tó bá ti gbé kíní fún Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa ashabihi wa sallim. Ọya bismillahir rahmanir rahim
آمين. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. Professor Islamic Studies ní tán kéwú tí ọ̀há aláfà kéwú. Ẹ mọ̀ gbọ́. Àmọ́ a fẹ́ sọ̀rọ̀ lérí ẹ̀ kẹ́ gbọ́ mọ́kífù àwa ọmọ Àlàjí àgbà. Èéṣe torí pé bàbá kọ́ wa ń kéwú. Gbogbo àwọn àfáà wa ń lọrin àti gbogbo ayé Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. Wọ́n ṣe wàhálà kéwú púpọ̀. Àwọn ni. Wọ́n wá fi hàn wá pé Ànábì Muhammad. Ànábì mọ̀ ṣe púpọ̀. Ọlọ́run bá wá ń dákọ̀ Ànábì kìí fà àwọn sàhábà alẹ̀ láì dákọ̀. Àyà Kùránì pọ̀ kánrin tí ń sọ̀rọ̀ pé àwọn sàhábà Ànábì Muhammad. Ọ̀sẹ̀ túlùlá. والذين معهم أشداء على الكفار أكيني رحماء بينهم تراهم سجدا يبتغون فضلا من الله ورضوانه سيماهم في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الانجيل كفرهم اخرج شطأه فآزره فاستغلظه يستوى على Professor Islam. وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. Ọlọ́run yẹn sábà lákọ mọ́ sí Ọlọ́run lérí àfikọ́ nídìí. Ọlọ́run fẹ́ júwe àwọn tó wà lára sí Ọlọ́run. Ọlọ́run ní sórí Ànábì Muhammad Rasulullah òjíṣẹ́ Ọlọ́run. Bọ̀bá wá bákùnmọ́jẹ̀ náà sí ọ̀pọ̀. Bọ̀bá wá fẹ́ jí sí àwọn kan lọ́jẹ́ fún. Ọlọ́run ní orí wọ́n làdí ìnà máa wú. Àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ nì. Wọ́n làdí ìnà máa wú lọ́dọ̀ àwọn àfọ́n tafsiri Abubakar ni. A ṣe dáwò alàlùkùfárì sẹ́yìn náà márùn-ún. Ó ti rójú rẹ̀ sí tó súnmọ́ sí Ọlọ́run. Ẹnìkan kèfèrí kan bá nábì sọ̀rọ̀. Ó wá sí ànábì rọrùn púpọ̀. Ó wá fẹ́ fọwọ́ kan rúgbọ́ ẹ̀ báyìí. Umaru ní máa ká ọwọ́ rẹ̀ tí ó bá ká nísìnyí dájálẹ̀ láàrin eré àtọrùn. Rahmahu bainahum. Sayyidina Usman ọlọ́run púpọ̀. Yabtaguna fadlan minallahi wa ridwana. Tanu. Àwọn sàábí ó ń sí Ọlọ́run wọn ni bá nábì ṣe gbangba bá nábì ṣe tóbi tóhun anábì wá gbé kalẹ̀ Ọlọ́run fúnra rẹ̀ ń wá kí àwọn sàábé lára rẹ̀. Ọlọ́run ní ha àwọn wọn ni àwọn tó já sí pé laqad Allahu akbar was-sabiquna al-awwalun minal muhajirina wal ansar
ọlọ́run ní as-sabiquna àwọn tó ṣáájú tẹ́ rí wọn al-awwalun láwọn tẹ́kọ̀ gba ìsìláàmù lọ́wọ́ ń sí ọlọ́run minal muhajirina láàrin àwọn muhajiri àti àwọn ansọ́rì Madina nítọ́lọ̀ fẹ́ yọ̀dá walladhina taba'uhum radiyallahu anhu walladhina taba'uhum ọlọ́run wá fi sára tí kún ti wọn alladhina taba'uhum bí ihsan kò fi sísìrátù sí tàwọn sàábẹ̀ afẹ́ gbé alukùránù fún pc kẹsẹ̀ tí wọn ò sì já chairman ẹ má bọ̀ wọ́n ti need the attention wọn ẹsẹ̀ tó ní ọmọ lọ ìjòkó àlàjì àgbà ni ìwọ̀n ìbẹ̀ yẹn gbẹ̀ ọ́ gbogbo àwọn tó rí yìí kálukú jáde nínú ilé ni bàbá wa professor àwọn òní tá a fi ń ṣèyàn lálejò ń yà yín dàlùkùránù lọ my lord grand card ẹ̀dàkùn ẹmọ́ dárò yé lẹ̀ torí ọlọ́run my lord grand card bàbá Ọ̀yọ́ ẹ máa bọ̀ ẹ wá gbé fáwọn prof inna hadha كان لكم جزاء wa kana sa'yukum mashkura ọlọ́run fi àlùbáríkà sí àárín ẹ̀yìn àtọ́lọ́run ò ní dàrú àlùbáríkà ọlá ṣáájú ẹ̀dá gbogbo ohun tí wọ́n ń wí yìí ń gbà mọ́gun ọyìn ìfẹ́ sàgbẹ̀ bísímìlà كرمكم الله الكريم kó kẹsàdá àwọn ọmọ kékeré من المهاجرين والأنصار الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله الحمد لله الحمد لله فاطر السماوات والأرض جعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاثا ورباع يزيد في الخلق من يشاء إن الله على كل شيء قدير الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا الحمد لله الحمد لله الحمد لله الذي هدانا لهذا الحمد لله وكنا لنهتدي لولا أن هدانا الله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين gbogbo ọpẹ́ gbogbo ìyìn gbogbo ògo tí Ọlọ́run ọba ni Allahu Akbar. ọba tó jẹ́ wípé ló gbé jókòó ìkalẹ̀ fún bàbá wa lẹ́jẹ́ àgbà Allahu anhu. gbogbo tí bàbá míṣọ́nà ti sọ ní nírọ̀lẹ́ yìí ọmọ mi rántí àwọn òkú ní University of Ilorin bá ti di lẹ́yìn Jumat àwà síwáàsí níbi àtẹ̀lé bàbá wa almarhum Sultan Kamal àwọn MSS àtúnkúra wa wá àtẹ̀lé bàbá wa Ahmad Ọláyíwọlá Kamal èyí tí mo tètè rántí jù bí nírọ̀lẹ́ yìí náà ni pípa tí a ṣe fún yunifásitì bẹ̀rẹ̀ tí mo lọ kí bàbá wa almarhum Sultan tí mo jẹ́ akọ̀wé fún wọn nígbà táwọn jẹ́ alága fún alálàájì wọ́n sọ fún mi jọ náà wípé lọ́kọ́ọ́lẹ̀ wá di ọ̀gá níbẹ̀ yìí wọ́n dẹni ilẹ̀ lẹ́yìn tí pẹ̀lú wọn bá lọ sí umura tàbá lọ sí preparation fún alálàájì wọ́n wá pè ní sẹ́yìn wọ́n ni kò fi sádùá o ẹ̀yin tẹ́ ṣe wàhálà MSS yẹn wà rí bí gbogbo yín ẹ máa wà níbi tó wà highly placed ìjọ tí wọ́n wà náà zòókọ mi ibi tọ́kọ̀ mi kọ́kọ́ lọ wọn náà ní sọ́dọ̀ bàbá wa Sultan Kamaluddin Abubakar al-Adabi mo sọ ìjọ náà lọ ìjọ náà mo kàn ṣe gba PhD mi mo wá lọ dúpẹ́ fún wọn lọ yọ̀ fún wọn kó wa mọ́ra púpọ̀ ogun tí ń jẹ́ MSS tí bá wá síbí alhamdulillah orísun bàbá náà ló wá fún yìí bàbá ó kúrò ní ọwọ́lẹ́ alájí wa kúrángà àti gbogbo àwọn kọmití wọ́n wá sí headquarters Ansarul-Islam bí wá ti wá ṣe mítí pẹ̀lú àwọn bàbá ó wá díjọ́ kan bàbá sọ pé kọ́ má gun òkè ọ́fíìsì àti ẹ̀wọ̀n rárá àwọn ó gun òkè yẹn lọ náà ni torí pé Ansarul-Islam secondary school kọ́dẹ ó jẹ́ àwọn ológun torí bàbá wa alájí àgbà lọ́n wá ní kí ọlá náà kó máa lọ bẹ́ẹ̀ bóyá ń táwọn bàbá wa gánkàjì tí wọ́n ròyìn táwọn bàbá wa national mission tí wọ́n ròyìn káàkiri rò wípé lójókòó yìí wọ́n fẹ́ dúpẹ́ fún gbogbo alápapọ̀ pé jazakumullahu khairan jaza ìbí ìṣọ́yọ́ ọ̀rọ̀ wípé gẹ́gẹ́ máa ṣe sọ lọ́n kó ṣàánú wa wọ́n ti need attention mi báyìí ẹ̀dàkùn tí lọ lọ́n fẹ́ gbáyọ̀dá pẹ̀lú ògbó ọlọ́run ajọmọ jùkún bí náà insha Allah subhana rabbika rabbil izzati amma yasifun wassalamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Allahu Akbar. محمد رسول الله والذين معه أشداء على الكفار. Ọlọ́run ní gbogbo àwọn sàábí òṣìṣẹ́ Ọlọ́run السابقون الأولون ọ̀rọ̀ tí wọ́n sáájú nù. Bí ọ̀rọ̀ wà jùrúnà. Nínú àwọn màájìrí tí wọ́n bá náà fẹ́ yí lọ sí Màdínà. Wọ́n ní àṣọ. àtàwọn tí wọ́n gba Ànábì lálejò ní Màdínà. Ẹ bá ń wí. Èmi Ọlọ́run yọ́nú sí gbogbo wọn. Àwọn ẹni ìyọ́nú làwọn sàábí òṣìṣẹ́ Ọlọ́run. Ẹgbọ́dì ìdítọ̀rọ̀ yìí fi wáyé rèé ní tó le jù nínú nǹkan láyé àfúnjẹ ọ̀rọ̀ ni o. Àfúnjẹ ọ̀rọ̀ le ju àfúnjẹ ògùn lọ.
àfúnjẹ ọ̀rọ̀ ní ànábì fáwọn jàmá rẹ̀ pẹ̀lú pé ẹni ó bá ti lọ ojú ogun tí wọ́n bá pa á báyìí àlìjánà nílọ ó sì ròyìn àlìjánà náà fún wọn kálukú wa ní síbẹ̀ ni o lè rí sàbí ó ń ṣe ọlọ́run tó fi ẹ̀yìn gba idà àyà ni wọ́n fi bẹ́yàn bá ti wo ọ̀rọ̀ ran torí gbogbo wa tá a jókòó yìí tá a jẹ́jẹ̀ mọ́ àlùmọ̀ Nabi Muhammad kí nǹkan kínkíní kan ọmọ wà fọ̀ máa ti ọpọlọ wa o Abubakar Siddiq òun làgbà wọn ẹni ọjà sí pé awwal man aslama ala yaday rasulillahi min ar-rijal Abubakar òun ló kọ́kọ́ gba Islam nínú àwọn ọkùnrin Abubakar yìí òun ló fẹ̀mí rẹ̀ dí ẹ̀mí rẹ̀ tó fi dí ìjọta nábì ṣe Isra wal Miraj dídarí tí ó darí dé tà nábì ń ṣe làbárì Abubakar ò sí ń bẹ ìjọ yìí ọ̀pọ̀lọpọ̀ ló di kèfèrí padà pé ní àti tẹ̀lé ọ tẹ́lẹ̀ àmọ́ wá lọ Baitul Maqdis láàrin alẹ́ ànásòní ànábì wọ́n wá mú làbárì lọ́bà Abubakar ńlé ọ wá ní ṣe tó wínú bẹ́ẹ̀ náà lórí èéṣe ọwà ń bẹ̀ ni ọlẹ́ni tó mú làbárì wá tó mú sẹ́wá fún mi láti sánmọ̀ tí mo gbàgbọ́ ní ìwá nígbà tẹnu alẹ́ àná sí jọ́nà ló di Siddiq tọ́lọ̀hún sì stamp ẹ̀ Abubakar yìí ló fi gbogbo nǹkan tọ́lọ̀ ní ó ní ló fi kalẹ̀ ó ní ha ta nínú wa fìdá li rasulillahi ummi wa khalati wa nafsi wa mali thumma ma kasabat yadi wa nafsi wa mali thumma ma kasabat yadi wa Ansarul-Islam ó jáde lẹ́nu ẹ̀ báyìí pé mo fẹ̀mí mi dí gbogbo tí ọba ṣe ń ṣe Ọlọ́run bí ẹ̀mí ọba tó kọ́lọ́run ó mú ìyá àwọn kó mú bàbá àwọn kù kí dúkìá àwọn parẹ́ kí nǹkan kan sàmọ́sà nẹ́bì ẹ dákun irú ìfẹ́ wo ló tún tó bá wọn Abubakar tẹ́ ń gbọ́rọ̀ ìyá wa àgbà ní tẹ́ ń kó gbogbo alásàlátù pé Abubakar Siddiq kò tuntun ṣíà ò tuntun ó ti wà á ti pẹ́ kìí ṣe tuntun àyèsí sọ̀rọ̀ lérí rẹ̀ tó rábùrọ̀ sọ̀rọ̀ làbùrọ̀ tún fún wọn níyì ìdí táwọn fi dákẹ́nu ẹ̀dàkùn kí ni kò sí tuntun kankan bẹ̀ kọ́mọ́ dàlà ákàyè wa rúlẹ̀ ìta ń wí yìí torí wà lánà sí alánà alladhina ursila ilayhi wà lánà sí alánà al-mursalin ó bí tí bàbá ṣe lára wa lọ́sẹ̀kù lónìí ha bó wá ní tí wọ́n dálẹ̀ bó làwọ́ sí nǹkan náà Sayyidina Abubakar wa yatajannabu al-atqa alladhi yu'ti malahu yatazakka orí Sayyidina Abubakar ló ti ṣẹlẹ̀ Abubakar Sayyidina Ali fún rẹ̀ Sayyidina Ali karramallahu wajha ẹ̀dàkùn ẹwí òun fúnra rẹ̀ ní sọ pé ha ó ní ra'aytu Rasulallah mo rí ó ń sí Ọlọ́run tí ń bẹ láàrin àwọn wà ákàzátí Quraysh nígbà Islam ṣẹ̀ṣẹ̀ dé àwọn Quraysh wọ́n bá àfà wọ́n pàdé ànábì wọ́n sì gbámú hadha yuhaduhu wa hadha yutaltilu eléyìí ń tí ń gbangba omi fún ọkùnrin ní ọ̀hún àpọ̀lọ́ lọ́wọ́ wọ́n ni àtàlẹ̀dẹ́ ìjẹ́ àtà alihatan ilahan wahid ìwọ yìí ni gbogbo Ọlọ́run tàà sí àní Láàtà àní Uzza àní Hubali àní Manata ìwọ yìí kan wọ́n sọ fún ọ pé Ọlọ́run ọ̀kan ṣoṣo ni
sẹ́ni àlì ní jọ́nà gbogbo ẹ ti dé ẹgbẹ́ wa wà lẹ́nu kí sẹ́ni àlì tó máa ṣe làbárì yìí fa. ọ̀nà sẹ́ni àlì ní ọjọ́ tí ń wí yìí mọ́dánà minna àdùn gbogbo èèyàn rí tí wọ́n lálàá sí ànábì ẹnì kò súnmọ́ wa illa Abubakar wọ́n ń fojú ànábì àfà hadha yuhaduhu wa hadha yutalitiluhu wọ́n dààmú rẹ̀ anta alladhi ja'alta al-alihata ilahan wahida ìwọ yìí wọ́n ní ọjọ́ ànábì ìjọ́nà ojú rẹ̀ wòkó yìí ní ẹ bá rí ipá jọ́nà wọ́n pa sẹ́nàlì ní èmi sì kéré gbogbo àtẹ̀bí àti nǹkan ẹnìkan ọ̀dá sí jọ́nà Abubakar ló dé lọ bọ́ síbẹ̀ yadribu hadha wa yujahidu dhaka ìlú eléyìí ń bẹ́lẹ̀ yìí jà kí ló dé wáyé lakùn fi mílẹ̀ waylakum ataqtuluna rajulan an yaqula rabbi Allah ẹ pa èèyàn ti torí pé kọ̀sẹ́nì ká àfọlọ́hun ọ wá dúó bá ìyànẹ́bì fi wá kọjá ní ẹ bá dó sùúrù sí ń jọ́nà tí wọ́n bá pa ń kọ́ ọ̀rẹ́dì kọ́pọ̀ àwọn kí ní dé tá fi pé kò sérí lọ́rùn Abubakiri nínú Islam ìdínú ọ̀kẹ́ mọ́ ní ànáza ẹnìkan ìtọ́pọ̀ ńlẹ̀ yóò pọ̀ sẹ́nàálì wọ́n sọ̀rọ̀ yìí ojú tí a náà ti yí padà ó ní unshidukum billah ó ní mo fi ẹgbọ́ báyìí ó wá darí ìbéèrè sáwọn tí ń bá sọ̀rọ̀ pé amúmìnà ali Fir'auna khairun amhu mùmìnì tó gbà fún Fir'auna ń dọ̀kìní àwọn tó gbé ìyàtọ̀ mú sí ra àwọn tó bá ànábì Fir'auna ṣe kí wọ́n gbà fún ànábì Musa tán fi ń pamọ́ àwọn ló lóore ní àbí Abubakiri Sayyidina Ali wá ní ẹgbọ́ faqala Ali fawallahi lasa'atu min Abi Bakr khairun min mil'il ardi min mu'min ali Fir'aun àbúkọ́ lo wákàtí kan kọ́ wà pẹ̀lú Abubakiri ní wákàtí ẹyọ kan kọ́ máa bẹ pẹ̀lú rẹ̀ ní kíkiní kan olóore ju gbogbo tó kún ilẹ̀ ayé yìí lọ ó sì ju gbogbo àwọn mùmìnì tí wọ́n láwọn gbà fànábì Musa nínú ìjọ Fir'auna o torí kíni yani rajulun yaktum imanahu ọkùnrin ń pa ìmánì rẹ̀ kò fẹ́ káwọn èèyàn mọ̀ àmọ́ Abubakiri ń tiẹ̀ wa hadha rajulun a'lana imanahu Abubakar Siddiq Abu Darda wọ́n rìn lọ́lù Madina Abu Darda wá ṣáájú Abubakiri anábi wá dáwọ̀ padà pé ní atadiri man tamshi amamahu atamshi amama man huwa khairu minka fi dunya wal akhirah òun rìn níwájú ẹni tó lóore jù ọ lọ láyé àti lọ́run lẹ́yìn àwọn ìjọ́nsí Ọlọ́run àmì lẹ́yìn àwọn ànábì Ọlọ́run àwọn òjísí Ọlọ́run kò sẹ́ni ó tún tó Abubakiri mọ́ ẹgbàgbé ẹ̀ Abubakiri lọ́wọ́ anú gáàrù Thawr àmọ́ ẹ̀kọ́ ni kò mújà lọ́wọ́ ẹjá fi orílẹ̀-èdè wa láyà báyìí as-salatu ala nabi karim kò síjọ́nù kankan ìwọ tààní Abubakiri sọ bẹ́ẹ̀ ó ní èmi àti Muhammad wà nù gáàrù Thawr mo wá sọ fún pé ní ẹ bá wu abẹ́ ẹsẹ̀ wọn ni lára àwọnà wọ́n rí wa ó wá ní mazọ̀nùkà bí ìtìnẹ́ìní Allahu thalithuhum kí ló rò pẹ̀lú nǹkan méjì tọ́lọ̀ ń wá sí kejì ẹ̀yìn jọ ń ṣe Ọlọ́run Umaru bọ́nù Khattab ẹni tọ́wọ́nú Islam tó sì dúró pé èmi ti wọ̀ ọ́
afẹ́ ìwẹ̀wẹ̀ ọkà wọn láni èmi ti wọnú Islam báyìí ẹni tí ó bá ní ọmọ pèrún sókè ẹjẹ́ ń rí sẹ́ẹ̀rí gbogbo ọ̀rọ̀ pọ̀ sẹ́ẹ̀rí gbogbo ń tà ń sọ yìí àwa ọmọ kéwú Àlàjí àgbà àwa yìí jẹ̀mọ́ Àlàjí àgbàdà ó ti tán gbogbo ń tà gbọ́ lẹ́nu àfáà wa tà gbọ́ lẹ́nu wọn ó ṣe déédé ń tà kà nínú tírà àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo ń tọ́bá wá dé tó takò yìí ń fáńbì dánkàlá ẹ̀yin ìjọ ń sí Ọlọ́run ẹ̀dàpẹ́ farabalẹ̀ sẹ́rin tí ń ṣẹlẹ̀ yìí kò tuntun àwọn tọ́rọ̀ bá yé wọn dákẹ́ ni kọ̀yẹ́kínú yóò dún o kọ̀yẹ́kínú yóò dún o wọ́n ní mínú àṣírá ti sáà tẹ́fì máa mọ̀ pásìkò dé òun ní àyẹ̀lẹ̀ ànà àkhira ummati awwalaha àwọn tó bá dé nígbẹ̀yìn ayé nú àwọn ìjọ mi wọ́n wà ní àwọn aṣáájú wọn mọ́ ṣe kà á dáa fún wọn àyẹ̀lẹ̀ ànà bẹ́ẹ̀ ni àyẹ̀lẹ̀ ànà akhiru ummati awwalaha fọ́rọ̀ bá wá àwọn tó ti ṣáájú ni àwọn tó wá dé ń gbẹ̀yìn àwọn tó dé ń gbẹ̀yìn ó máa sọ pé ìlànà Ọlọ́run kó máa bá ṣe wá mọ ewu tó wà ń bẹ̀ ó ń ṣe Ọlọ́run wí dáadáa mo rò pé yóò ń bú ẹ̀ ni Ibn Abbas lọ́gbà wá torí gbogbo nǹkan ló béèrè díẹ̀ ó ní man sabba ashabi fa alayhi la'natullah wal malaika wan nasu ajma'in ẹni ó bá fẹnu àtẹ́ kan àwọn sàábé mi yóò máa rí ibi dandan Ọlọ́run àwọn màláíkà ó máa ṣẹ́bílé àwọn èèyàn náà ó máa àwọn tàbí sọ yìí èéṣe tàbí lè sọ ọmọ wà láàrin jàmá Àlàjí àgbà táwọn dájú kọ gbogbo mùsùlùmí ayé pé tí wọ́n gbélé wà lọ́wọ́ làbánú tíra wá pọ̀ wọ́n náà lè dìde lọ́la kọ̀ọ̀kan mi nítorí mi tí mú yà sọ̀rọ̀ yìí ni pé àkídà kan bẹ́nu àkídà ṣíà ó burú astaghfirullah ẹjẹ̀ ń wí òun náà ni wọ́n pè ní àtàkíyà àkídà wọ́n gbà wọ́n láyè kọ́ máa ṣe ṣíà kó sì má fara hàn kọ́ ọmọ kó ó lè fi pamọ́ tó ní fúra yọ́ wà wọlé sí ọlá wọ́n gbé nǹkankan ọkàn sí fóònù rẹ ní lọ́wọ́ rí lọ́wọ́ òpin ní yes kí ló fa ń tòótọ́ tí wọ́n fi bísì pẹ̀lú sàárẹ́ ànábì táwọn Abubakar àti Umaru ọ̀wá láká ìkúntù ní ọ̀wá yọ́ mọ̀ tí bọ́nú yọ́ mọ̀ tí ọ bọ́ ọlá díẹ̀ tí ó fi kó ọ ní èyí tí ń bà mí lẹ́rù nù o ló kí ni o gbọ́dọ̀ fi sọ́ra ẹ̀yin ìyá ẹ̀yin ọmọ kéwú mọ́dá ti yá àti bàbá rẹ̀ rú kọ̀yẹ́ kó dùn yẹnú nítorí ká máa ṣe ní pé Rabbana la tuzigh qulubana wa hab lana innaka kò lè àjọ ṣe pẹ̀lú wọn àjọ jẹ pẹ̀lú wọn àjọ mú pẹ̀lú wọn àbí kò sí ń ta níjọ máa ṣe tó mú dáhùn àwẹ́ sọ̀rọ̀ bàbá káre ẹ̀rán tí ọ̀rọ̀ yìí
àṣẹ́dínú àwọn àsìkò kan bẹ táwọn bàbá bá rí tíra sí àlọ́wọ́ ọmọ lè kéwù kan wọ́n ní ẹgbà àwọn tíra tán máa gba tíra dáadáa láti Iraq Iran táwọn bàbá bá rí ìtàn bá fi lọ́wọ́ rẹ̀ pé láàyílá kí ní ṣe ìrẹ́ ẹwà tíjọ́ ni sọ́ra fún wètò ọkà sọ́ra fún gbogbo ohun tó mọ̀ gbọ́bọ̀ bá ti tẹ́ pìnkì tó bá ti bọ́ síbi tó bọ́ sí ní pé rọ́bà náà wàhábùlà náà ní ladùn kàrà àkídà àwọn àká ọ̀pọ̀ nǹkan tí ń tàà fi lè jẹ́ bákan náà kí ni ìdí tó fi gbọdọ̀ jẹ́ ìdí tó fi gbọdọ̀ jẹ́ pọ̀ à ń kírun tó tọ́ bákan náà ṣé bákan náà là ń kí ó yàtọ̀ lójú gbogbo ayé lásì tí ń wí yìí kí wọ́n jáde pé àtẹ̀kíyà sínú àkídà kí wọ́n jáde pé ká forí kalẹ̀ ká mú òkúta ká fẹ́rí kan ò sínú ẹ̀ kí wọ́n jáde pé wọ́n Aisha Abubakar kò sérí lọ́rùn rẹ̀ kí ní ò sérí lọ́rùn rẹ̀ gbogbo wọn kò sérí lọ́rùn wọn ta ní ọ̀wá kù Jibrilu ṣiṣẹ́ jẹ́ ní Sayyidina Ali lọ́rán sí níta fi ń wí yìí torí pé ọpọlọ ni ṣẹwárí kò ṣe nǹkan kan kò bí ìjà ẹjẹ́ ajẹ́kẹ́rì social media ó nísinmi bọ́bá ti wá kankan tí ọ̀kan ti ẹ̀yà wọ́ pé rọ́bà náà wàhábùlà náà ní ladùn kàrámàtà ọ̀wárí bẹ́ẹ̀ ni bàbá àwọn alájàgbà wọn gbà kẹ́nìkan tẹ̀ láwọn nítan kẹta wọn jẹ́ bàbá alájàgbà bá ń bọ̀ yàyín náà ni wọ́n wá dúró ń bẹ̀ ni wọ́n wá rán bàbá alúkú wá pé ẹ lọ sọ fún àfọwọ́wà sí pé ẹnìkan kan ò gbọ́dọ̀ dìde Ànábì náà pẹ̀pẹ̀ látò ti rú ní kàmá àtìrátìlì Yahudu wan Nasara àmbíyà àrùn ẹmọ́ tí mi gbàgbọ́n ẹmọ́ pọn mi lápọn bóró báwọn Yahudi àti Nasara ṣe bàbá ò ní gbà káwọn ọmọ kéwó tí wọ́n ti kùtì ní ẹ̀bá sì mú làbárì kan wá báwọn alájàgbà ẹ̀rọ Ọlọ́run kan mú làbárì wá Ọlọ́run bá gẹ́ gbogbo wọn ha Ọlọ́run ṣe dáadáa fún ẹja kan jáde nínú omi báyìí wọ́n ń ṣe Allahu Akbar bàbá ní ìṣẹ́ Ọlọ́run pọ̀ ó sì tuntun wí Allahu Akbar Ọlọ́run ṣiṣẹ́ ánàkùn rẹ bá dé wà sí kẹwí ni wọ́n ní èdè wo ní kí n sọ pé ń sọ bàbá sì èmi ni wíwáyà kọ́ dẹ̀m ṣe ìkọ́ èmi wọ́n sọ fún wọ́n rán mo ti wí ìyà yìí náà rí o wọ́n rán mi lóde kan lẹ́yìn ọdún mo sì débẹ̀ wọ́n sì gbé invitation lé mi lọ́wọ́ that's right kò sì jíṣẹ́ fún wọn pé Ọlọ́run dípò wa yóò bá wọn ṣe làrúrí ni ò jẹ́ àlè wá wọ́n wá pẹ̀yìn dàtán mo fẹ́ dẹnu ọ̀nà wọ́n ní wá nílò a sì gbọ́ pálákata kí tí làwọn tí wọ́n mú kinní yìí wá bọ́ bá rí tiwa kó ràn wọ́n mọ́kò tí wọ́n wálé o ọ̀rọ̀ yẹn ò ṣe gbàgbé mo sì darí mo ní ànàkùnlá mo bá wọn bẹ́ẹ̀ kódà wọ́n ta ìwé kódà mo sì ràwé náà kódà mo wí báyìí wọ́n wá rẹ́rìn sẹ́mẹ̀rin wọn tán mọ́ bọ́ bá ti rí ti àwọn tó ilé kéwú tó ti kéwú nì gbogbo bí èèyàn lèyàn ti lè kéwú má gbìyàn kò síbi tẹ́yìn ò ti lè kéwú tí ó tẹ gbogbo lè kéwú ní ó sì lálùbáríkà ó ti ní
tọ́ bá ti wá rí tiwọn ti èyí tó kọ́ ní kóranyàn mọ́kò tiwọn wálé wá báyìí oníyà torí kí ni tí fi ṣe subhananu wala yutahu alimu fi batili wàlẹ̀ àkù máa kí ibò lóhùn wà láomi ń já ilé. Àwọn ọmọ bẹ́ẹ̀ sì àwọn ìyá lọ́nà. Wọ́n yẹ tẹ́ Usmanu lọ́wí, wọ́n yẹ tẹ́ lóní mímọ̀ fi bá tìlè. Wàlẹ̀ àkù máa kí ibò lóhùn wà láomi ń já ilé. Kálukú ọmọ sí àwọn ìyá torí ẹ̀yin ìyá wa làá fi ń wí yìí. Kama ba gbé mi dé tí wọ́n wà gbà sàlátù lọ́wọ́ yín. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahabihi wa sallam. Subhana rabbika. As-salatu ala nabiyyi karim. Kí ló fẹ́ kọ́ lọ́ba rí ibi tá a tó ń náà lọ́pẹ̀já dúró báyìí? Ibi àdéhùn náà ní ká dúró. Súratul Fatiha ẹyọ kan. Àdáàdì wa ẹrù. Àlàáfíà wa mùjẹ́tì. Ẹrù.